Gbolapamo apá kejì. Ẹ káàbọ̀ padà sí ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tí a pè àkọlé rẹ̀ ní Gbolapamo. Gbolapamo jẹ́ sinimá tí ó dùn, tí ó pani lẹ́rìn-ín, bákan náà ó kọ́ni ní ẹ̀kọ́ ní ọ̀pọ̀lọpọ̀. Sinimá yìí sọ nípa ìgbésí ayé àwọn òbí kan. Fún ẹ̀yin tí ẹ ti wo sinimá yìí, ẹ má gbàgbé láti drop orúkọ favorite actor àti actress yín sí comment section. Fún ẹ̀yin tí ẹ tí ní àǹfààní ní àti wo sinimá yìí tí ó sì wù yín kí ẹ wò, ẹ máa rí apá kìíní sinimá yìí wò ní Yoruba Plus TV. Bákan náà ẹ má gbàgbé láti bá wa tẹ subscribe button fún ẹni tí ó ń pàdé channel wa yìí fún ìgbà àkọ́kọ́. Kí a má gbára wa ní àkókò. Sinimá yìí parí sí ibi tí bàbá Bímpé ti jí calculator nítorí kí ọmọ lè bá rí calculator mú lọ sí ilé ẹ̀kọ́. Àmọ́ nítorí ìwà yìí ni ó mú ọmọ yìí lọ sí inú ẹgbẹ́ torí pé eléré ọmọ ni. Òun náà ni ó sì ṣe okùnfà bí àwọn òbí rẹ̀ ò ṣe rí oúnjẹ ẹ̀ẹ̀mẹ́ta jẹ ní ojúmọ́. Àmọ́ nítorí olè tí wọ́n ń jà, ó ní wọ́n ń dojú ti òun pé òun fẹ́ kúrò ní ayé, pé bí òun bá kú, wọ́n ó lè ní owó tí wọ́n ó fi máa jẹ oúnjẹ mẹ́ta tí wọ́n sì fi máa ṣe ayé wọn. Ibí ni apá kìíní sinimá yìí parí sí. Ohun tí a máa retí ní apá kejì sinimá yìí ni pé ǹjẹ́ Bímpé kú? Bákan náà àwọn tí wọ́n ń lé apá tí ọwọ́ wọn bá, ṣé ó ṣeé ṣe kó jẹ́ ara àwọn tí ó jẹ ní owó ni wọ́n ń lé yìí? Kí ni ó gbẹ̀yìn bàbá Bímpé àti Bímpé? Kí ni ó sì gbẹ̀yìn Àkànní tí wọ́n ń lé lọ? Gbogbo eléyìí ni ẹ máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà ẹ máa retí apá kejì sinimá yìí nínú oṣù tí ó ń bọ̀. Ó dìgbà kan náà.